èwo nínú ẹ̀dùn ọkàn àwọn olùwọ́de EndSARS lọ́dún 2020 ni ìjọba ti ṣe àmúṣe rẹ̀ lẹ́yìn ọdún 5 sẹ́yìn. Ní oṣù kẹwàá ọdún 2020 ni ìwọ́de EndSARS bẹ̀rẹ̀ káàkiri ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìwọ́de ìfẹ̀hónúhàn náà, èyí tí àwọn ọ̀dọ́ ṣe agbátẹrù rẹ̀ nígbà náà, ní láti bẹ̀rẹ̀ fún fífi òpin sí bí àwọn ọlọ́pàá lẹ́ka tó máa ń rí sí ìwà olè jíjà, ìyẹn Special Anti-Robbery Squad (SARS) ṣe máa ń tẹ ẹ̀tọ́ àwọn ọ̀dọ́ lójúmọ́lẹ̀. Ṣáájú ìwọ́de náà ni onírúurú ẹ̀sùn ti ń wáyé nípa àwọn ọlọ́pàá SARS pé wọ́n ń ṣekú pa àwọn ọ̀dọ́ lọ́nà àìtọ́, tí wọ́n sì máa ń dá àwọn ọ̀dọ́ lọ́nà gba gbogbo ohun tí wọ́n bá kó dání. Ní ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2020 ní fídíò kan gba orí ayélujára, èyí tó ṣàfihàn báwọn ọlọ́pàá SARS ṣe ṣekú pa ọkùnrin kan ní ìpínlẹ̀ Delta tí wọ́n sì wa ọkọ̀ rẹ̀ lọ. Ọjọ́ karùn-ún oṣù kẹwàá ní fídíò míì tún gba orí ayélujára nígbà tí ẹ̀mí ọkùnrin míì tún ti ọwọ́ àwọn ọlọ́pàá SARS bọ́ ní ìpínlẹ̀ Èkó. Èyí ló mú àwọn ọ̀dọ́ dìde láti ṣe ìfẹ̀hónúhàn pé kí ìjọba àpapọ̀ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àwọn ọlọ́pàá náà, tí wọ́n sì pè fún pé kí ìjọba àpapọ̀ tú ikọ̀ náà ká. Ọjọ́ kẹjọ oṣù kẹwàá ni ìwọ́de ìfẹ̀hónúhàn láti fòpin sí ìwà ìpànìyàn àwọn SARS yìí bẹ̀rẹ̀, tó sì wá sópin ní 20 oṣù kẹwàá nígbàtí àwọn ọmọ ogun fi ìbọn tú àwọn olùwọ́de tó wà ní agbègbè tógèètì Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó ká. Kí ni àwọn nǹkan márùn-ún tí àwọn olùwọ́de gan béèrè fún? Nǹkan márùn-ún gbòógì ni àwọn olùwọ́de tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn EndSARS béèrè fún lọ́wọ́ ìjọba lásìkò náà. Lára ohun tí wọ́n béèrè fún ni pé kí ìjọba tú ikọ̀ SARS ká nítorí àwọn ọṣẹ́ tí wọ́n ṣe, àti pé wọ́n ti yẹ̀bá lórí ìdí tí ìjọba fi gbé wọn kalẹ̀, àti pé ìjọba gbọ́dọ̀ pèsè ẹ̀bùn gbàmábìínú fún gbogbo ẹbí àwọn èèyàn tí ẹ̀mí wọn ti bọ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá náà lọ́nà àìtọ́. Wọ́n ní kí ìjọba gbé ìgbìmọ̀ kan dìde láàrin ọjọ́ 10 láti ṣe ìwádìí gbogbo àwọn ìwà kò tọ́ tí wọ́n fi kan àwọn ọlọ́pàá náà, àti láti fi ìyà tó bá tọ́ jẹ èyí tí adé ìwà àbàjẹ́ bá sí mọ́ lórí. Bákan náà ni wọ́n béèrè pé kí ìjọba rí i pé wọ́n ṣe àyẹ̀wò tó péye fún àwọn ọlọ́pàá tó bá wà lábẹ́ ikọ̀ SARS kí wọ́n tó kó wọn darapọ̀ mọ́ àwọn ẹ̀ka míì. Ìbéèrè tó gbẹ̀yìn ni pé kí ìjọba fi kún owó oṣù àwọn ọlọ́pàá lójú náà, àti lè rí i pé owó oṣù wọn tó wọn náà. Nígbà tó di ọjọ́ 11 oṣù kẹwàá, ìjọba kéde tútú ikọ̀ SARS ká, èyí tí àwọn olùwọ́de náà rí gẹ́gẹ́ bí ohun ìwúrí, àti pé ìwọ́de àwọn so èso rere. Ṣùgbọ́n ìkéde yìí kò ṣe ìdádúró àwọn olùwọ́de náà, nítorí ìwọ́de ìfẹ̀hónúhàn sì ń tẹ̀síwájú. Ní ọjọ́ 13 oṣù kẹwàá ni ìgbìmọ̀ kan tí ìjọba àpapọ̀ gbé dìde láti rí sí àwọn ìbéèrè àwọn olùwọ́de ọ̀hún, èyí tí ọ̀gá àgbà ọlọ́pàá nígbà náà Muhammad Adamu darí rẹ̀, kéde àwọn ìgbésẹ̀ kan láti kojú ẹ̀sùn àwọn olùwọ́de ọ̀hún. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ àná Fẹ́mi Adésínà fi léde sọ pé ìgbìmọ̀ tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ náà panupọ̀ láti tú SARS ká. Ó ní ìgbìmọ̀ náà gbà pé ẹ̀tọ́ gbogbo ọmọ Nàìjíríà ní láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn, àti pé gbogbo ẹ̀mí ọmọ Nàìjíríà ló ṣe kókó tó sì yẹ láti máa dáàbòbò ní gbogbo ìgbà. Àtẹ̀jáde náà sọ pé gbogbo ìbéèrè márààrún táwọn olùwọ́de ń béèrè fún ni ìjọba máa ṣe, àti pé wọ́n máa gbé àwọn olùwádìí dìde láti wádìí ìwà títẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ tí wọ́n fi kan àwọn ọlọ́pàá náà. Lẹ́yìn náà ni àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan dé àwọn ìgbìmọ̀ olùwádìí dìde láti ṣe ìwádìí ìwà títẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ tí wọ́n fi kan àwọn ọlọ́pàá náà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé kéde fífún ọmọkùnrin kan Samuel Ògúndèjì gba ẹ̀bùn ọkọ̀ ọ̀fẹ́ lẹ́yìn tí ìwádìí ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọlọ́pàá SARS ló ṣokùnfà bí ojú rẹ̀ ṣe fọ́.
gómìnà Ṣèyí Mákindé kéde ẹ̀bùn náà lásìkò tó tẹ́wọ́ gba ìjábọ̀ ìgbìmọ̀ olùwádìí ọ̀hún lọ́dún 2022 ní Agodi Ìbàdàn. Mákindé tún jẹ́jẹ́ pé gbogbo àwọn tó bá ìṣẹ̀lẹ̀ EndSARS lọ́nà ló máa rí ìdájọ́ òdodo gbà látọwọ́ ìjọba ọ̀hún. Ní ìpínlẹ̀ Èkó lọ́dún 2021, gómìnà Babájídé Sanwó-Olú fún ẹbí àwọn tí ọlọ́pàá SARS ṣekú pa èèyàn wọn ní ẹ̀bùn mílíọ̀nù mẹ́wàá. Ìgbésẹ̀ náà ló ń wáyé lẹ́yìn tí ìgbìmọ̀ tí ìjọba gbé kalẹ̀ rí pé àwọn ọlọ́pàá náà jẹ̀bi tí wọ́n sì lọ́wọ́ nínú ikú àwọn èèyàn náà. Ìgbìmọ̀ náà tún ní gbogbo àwọn ọlọ́pàá tó lọ́wọ́ nínú ìpànìyàn ló gbọ́dọ̀ fojú winá òfin. Ọdún 2021 kan náà ni gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers gba ìjọba ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tó sì jẹ́jẹ́ láti ṣe àmúṣẹ gbogbo ìjábọ̀ ìgbìmọ̀ ọ̀hún. Ìròyìn yàjáde fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.